Òjò ló gbé. Ẹ jẹ́ àjọsọ irọ́ ò máa pọ̀ nílé tèwé tàgbà ẹni Ọlọ́run fẹ́ máa lọ sódò. Ẹni tó wá pè lọ́lọ́run gangan kí lòun wá sọ nípa Ọlọ́run? Ṣóun náà gbà pé Ọlọ́run lòun ni àbó wá júwe Ọlọ́run fún wa? Ẹ bá kọ́kọ́ wo John chapter 20 verse 17. Ká gbọ́ nǹkan tó sọ. Jésù sọ pé. Jésù wí fún wa pé. Jésù ló sọ̀rọ̀ yìí o. Má ṣe fi ọwọ́ kàn mí. Gẹ́gẹ́ bí ìtàn tí wọ́n kọ lẹ̀ fún wa, Jésù ló sọ̀rọ̀ yìí o. Má ṣì mí gbọ́ o. Má ṣì mí gbọ́ o. Jésù ló nínú ìtàn tí wọ́n kọ lẹ̀, wọ́n ní Jésù sọ pé. Jésù wí fún wa pé. Kí ni Jésù wá sọ fún wọn? Má ṣe fi ọwọ́ kàn mí. Má fọwọ́ kàn mí o. Ó yá. Nítorí tí èmi kò tí ì gòkè. Èmi kò tí ì gòkè lọ sọ́dọ̀ bàbá mi. Mi ì tí ì gòkè lọ sọ́dọ̀ bàbá mi. Ṣùgbọ́n lọ sọ́dọ̀ àwọn arákùnrin mi. Bá ń lọ sọ́dọ̀ àwọn arákùnrin mi. Sì wí fún wọn pé. Bá ń jíṣẹ́ fún wọn wípé. Èmi ń gòkè lọ sọ́dọ̀ bàbá mi. Mo ti ń gòkè lọ sí ọ̀dọ̀ bàbá mi o. Àti bàbá yín. Àti bàbá tiyín náà. Àti sọ́dọ̀ Ọlọ́run mi. Mo ń lọ sọ́dọ̀ Ọlọ́run mi. Àti Ọlọ́run yín. Àti Ọlọ́run yín. Ọlọ́run ta nìyẹn again tí Jésù ń pè lọ́lọ́run ẹ̀. Tó bá jẹ́ Ọlọ́run. Ọlọ́run èwo ni Jésù ń pè ní Ọlọ́run again? Ṣọ́lọ́run pé méjì ni? Ṣọ́lọ́run pé méjì ni? Ọlọ́run ò pé méjì, ẹyọ kan ni. Ṣé Bíbélì náà pé bẹ́ẹ̀? Jésù gan kọ̀ǹfàmù fún wa pé Ọlọ́run ọba Olúwa Ọlọ́run wa Olúwa kan ni. Jésù fún wa pé Olúwa Ọlọ́run wa Olúwa kan ni. Olúwa kan ni. So táwa lọ lọ́hùn yẹn tí Jésù wá ń lọ sọ́dọ̀ ẹ̀. Ó sọ yẹn nínú Mark chapter 12 o verse 39 verse 29 sorry and 30. Olúwa Ọlọ́run wa Olúwa kan ni, ẹ má ṣòpò ká. Kódà Bíbélì gan testify sí i. Ẹ bá ń wo 1 Timothy chapter 5 ni. Ẹ bá wo 1 Timothy chapter 2 verse 5. Kí ni Bíbélì náà sọ nípa Ọlọ́run? Kí ló sọ nípa Jésù? Ká wá wo ohun tí Kírísítẹ̀nì sọ nípa Jésù lẹ́ni tọ́ra àwọn ọjọ́ ọmọlẹ́yìn Jésù. Kí ló sọ nípa Jésù? Nítorí Ọlọ́run kan ní bẹ́ẹ̀. Ẹ gbọ́ tí Bíbélì wí o. Bíbélì ní Ọlọ́run ẹyọ kan ló wà. Kò pé méjì nìtúmọ̀ ẹ̀. Ẹyọ kan ni, kò ń ṣe méjì. Onílàjà kan pẹ̀lú láàrin Ọlọ́run àti ènìyàn. Àwa ni mẹ̀díétọ̀ láàrin Ọlọ́run àti àwa ènìyàn. Ṣé ìpégbà tí Mósè wà láyé, Mósè lọ́lọ́run máa ń bá sọ̀rọ̀ fún àwọn ọmọ Ísírẹ́lì. Mósè ni mẹ̀díétọ̀ láàrin Ọlọ́run àtọmọ Ísírẹ́lì. Wọ́n á rán Mósè sọ́lọ́run, Ọlọ́run á rán Mósè sí wọn. Kò yé? Bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ni Bíbélì pè Jésù. Onílàjà kan pẹ̀lú. Ó ní a ní onílàjà kan láàrin Ọlọ́run àti ènìyàn. Òun pàápàá. Ẹni tó jẹ́ onílàjà yẹn gan pàápàá. Ènìyàn. Èèyàn ni. Àní. Jésù Kristi. Ẹni tá a pè lénìyàn yẹn gangan Jésù ló ń jẹ́. Àwọn ọmọ ẹ̀yìn Jésù rèé o. Ni wọ́n gbàgbọ́ pé Jésù èèyàn ni o. Tí ẹ̀yin Kírísítẹ́nì wá gbàgbọ́ pé Jésù Ọlọ́run ni. La ṣe máa ń kọ lónìí lọ́dọ̀ tiwa. Mọ̀ ní ta máa ń kọ. Láti fi kó ọ̀rọ̀ yẹn sí yín lẹ́nu ẹ̀yin tẹ́ ń pè é ní Ọlọ́run. Pé ènìyàn ni Jésù, ẹ yé pè é lọ́lọ́run mọ́. Ènìyàn ni Jésù, ẹ yé pè é lọ́lọ́run mọ́. Bá a ti ń jẹ, bẹ́ẹ̀ ló ń jẹ. Bá a ti ń mu, bẹ́ẹ̀ ló ń mu. Bá a ti ń sùn, bẹ́ẹ̀ ló ń sùn. Ènìyàn ni Jésù, ènìyàn ni Jésù, ẹ yé pè é lọ́lọ́run mọ́. Gbogbo tó ṣẹlẹ̀ sí èèyàn ló ṣẹlẹ̀ sí Jésù bá tó wà láyé. Nítorí Ọlọ́run kan ní bẹ́ẹ̀. Ọlọ́run ẹyọ kan la ní Bíbélì sọ bẹ́ẹ̀. Onílàjà kan pẹ̀lú láàrin Ọlọ́run àti ènìyàn. A ní onílàjà kan láàrin Ọlọ́run àti ènìyàn. Òun pàápàá. Ẹni tá a sọ̀rọ̀ yẹn gangan pàápàá. Ènìyàn. Èèyàn ni kò ṣe Ọlọ́run. Àní Kristi Jésù. Jésù lórúkọ ẹ̀ ń jẹ́ èèyàn ni. Wọ́n ìtẹ̀ṣe ń pè lọ́lọ́run. Níbo ni Jésù ti pe ara ẹ̀ lọ́lọ́run kẹ́ tó máa pè lọ́lọ́run? Níbo ló ti pe ara ẹ̀ lọ́lọ́run kẹ́ tó máa pè lọ́lọ́run?
so ẹsẹ̀ àìsáyà yẹn òun náà tún ti forí ṣọpọ́n nìyẹn o. bẹ́ẹ̀ni. kò síbi kankan tí Jésù ti pe ara ẹ̀ lọ́lọ́hun. gbogbo èyí tẹ́ ẹ wá ń pè é lọ́lọ́hun ẹ̀ ń fẹnu ta wáyà sí Jésù lára ni ẹ̀ ń pe Jésù ní nǹkan tí Jésù ò pe ara ẹ̀. gbogbo ẹni tó bá dẹ̀ ti pe Jésù ní nǹkan tí Jésù ò pe ara ẹ̀ ọ̀tá Jésù ni. bẹ́ẹ̀ni. ọ̀tá ta ni? ọ̀tá Jésù. so èyí tó túmọ̀ sí wípé a gbọ́dọ̀ pe Jésù kọjá ohun tí Jésù ṣe kí ni o tó pe ara ẹ̀. tá a bá ti pè é kọjá ohun tó pe ara ẹ̀ a ti padà jì sọ́fìn ní tí ò dáa. so gbogbo ẹ̀yin tẹ́ ẹ pe Jésù lọ́lọ́hun tí ò lẹ́rìí kankan fún yín láti inú Bíbélì ẹ lọ stop sọ bẹ́ẹ̀ o. stop sọ bẹ́ẹ̀ mọ́. tẹ́ ẹ bá stop sọ bẹ́ẹ̀ kò sí nǹkan méjì tó máa padà wá já síwájú Ọlọ́run ìyà ni o. kí ni mo pè é? ìyà ni. ẹ bá tẹ̀síwájú nínú Àìsáyà bó ṣe ń lọ ọ̀nà méjì aago ti ń lọ. Ọlọ́run alágbára. a ti yọjú Ọlọ́run alágbára. bàbá ayérayé. wọ́n wá ní everlasting father bàbá kí ló pè é? ayérayé. kì í ṣe lọ́dọ̀ àwa Rìsálà. Jésù ò lè jẹ́ bàbá ayérayé láíláí. pàápàá. tó bá sọ pé bàbá ààyè ó sì lè rẹ́sẹ̀ múlẹ̀ nínú Kùránì. torí Kùránì jẹ́ ó yé wa pé ẹ má ṣe pé wọ́n ló kú o. àwọn tí wọ́n kú síwájú tí wọ́n kú sójú ọ̀nà tèmi Ọlọ́run. alààyè ni wọ́n. alààyè ni wọ́n a kò yí wọn ní ipò padà ni. òye so but wọ́n wá ní bàbá ayérayé. bàbá ayérayé. ìyẹn túmọ̀ sí pé bàbá tí ò ní kú. ṣé Jésù ò tí ì kú ni? of course Jésù ti lọ. ó kàn máa ń dùn mí láàyè tí mo dé yìí. àwọn àfáà wà lára àwọn tí ó jẹ ìyà lọ́dọ̀ àwọn nínú ìgbésí ayé Kristẹni tó bá déwájú Ọlọ́run. torí pé ohun tí Kùránì ò sọ òun ni wọ́n parọ́ ìmọ̀ Kùránì pé Jésù ò tí ì kú. ló yẹ jẹ́ pé tá a bá dé agbọnrin ibi tí mo wà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn Kristẹni máa sọ ń lo avenue yìí láti fi kún ọ̀rọ̀ sí Mùsùlùmí lẹ́nu. bẹ́ẹ̀ni. àwa nìkan ni wọ́n rí kó gbogbo àwọn tí a ti jọ ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí pátá wọn ò rí pọ́ìntì rí wàláì mo fọlọ́n búra wọ́n máa ń bi dídì béèrè ni wọn ò ní lè dá mi lóhùn ẹ̀ wàláì Jésù ti ṣe kí ni ó ti kú òun náà kọ̀ǹfàmù pé òun ṣe kí ni òun ti kú pọ̀ mi ìfẹ́ tọwọ́ bọbẹ̀ yẹn jù òye ń bá fẹ́ lójú dáadáa kọ́ ẹ lè bá mọ̀ pé ó ti kú kò lè jẹ́ bàbá ayérayé kò lè jẹ́ bàbá ayérayé bọ̀ Jésù kọ̀ǹfàmù ẹ̀ pé òun ò kì í ṣe bàbá ayérayé torí Jésù jẹ́ káyé ẹni tá a lè pè ní bàbá ayérayé a gbọ́dọ̀ máa rí everlasting father ni a gbọ́dọ̀ máa rí irú generation wa yìí ó yẹ kó rí Jésù ìyẹn ni bàbá ayérayé ẹni tí ò ní kúrò láyé tó máa wà láyé tó máa gbé láyé tí ò ní fìgbà kan fi ayé sílẹ̀ bọ̀ ìyàlẹ́nu ló máa jẹ́ fún ìgbà tí mo dénú John chapter 16 verse 10 kí ni Jésù wí. ní ti òdodo. Jésù ní ti òdodo. nítorí tí èmi ń lọ sí ọ̀dọ̀ bàbá. mò ń lọ sọ́dọ̀ Ọlọ́run o. ẹ̀yin kò sì rí mi mọ́. ẹ lè rí mi mọ́ láéláé. ní ti ìdájọ́. mo tí mo fẹ́ lò gangan nìyẹn. ọ̀rọ̀ mẹ́ta ló sọ ń bẹ̀ pọ̀ ẹyọ òdodo ẹni mo kàn fẹ́ lò. Jésù wípé. ó sọ fún wọn pé. ní ti òdodo. ní ti òdodo. nítorí tí èmi ń lọ sọ́dọ̀ bàbá. mo ń lọ sọ́dọ̀ bàbá. ẹ̀yin kò sì rí mi mọ́. ẹ lè rí mi mọ́. láéláé. ó ti lọ kò lè wá mọ́. la ṣe máa ń kọ lórin pé kò wá mọ́ rárá kò wá mọ́. Jésù kò wá mọ́ ó ti lọ kò wá mọ́ rárá kò lè wá mọ́ ó ti lọ. He has gone. Amen. He has gone. Jesus, he has gone forever. He has gone. Amen. Kò lè wá mọ́. Ó ní ti òdodo. Ní ti òdodo. Nítorí tí èmi ń lọ sí ọ̀dọ̀ bàbá. Ó ń lọ sọ́dọ̀ bàbá. Ẹ̀yin kò sì rí mi mọ́. Ẹ lè rí mi mọ́. So Jésù ló ní à lè rí wọn mọ́.
ẹni tá a bá wá lè rí mọ́ báwo ló ṣe máa jẹ́ bàbá ayérayé tó Jésù kì í ṣe bàbá ayérayé pàápàá. ibẹ̀ yẹn náà tún jábọ́ ẹ tún bá mi tẹ̀síwájú nínú Àìsáyà yẹn. ọmọ aládé àlàáfíà. ìyẹn ló gbẹ̀yìn ọmọ kí ló pé. ọmọ aládé àlàáfíà. kí ni ìtumọ̀ ọmọ aládé àlàáfíà? kí ni ìtumọ̀ ọmọ aládé àlàáfíà? ìyẹn túmọ̀ sí pé ó máa mú àlàáfíà wá. Allahu Akbar. ṣé Jésù má àlàáfíà wá ṣá? ṣàlàáfíà ni Jésù mú wá sáyé? ìbò ló wà nínú Bíbélì tí Jésù ti sọ wípé àlàáfíà ni mo mú wá? Of course ó wà ṣùgbọ́n èyí tó rí yẹn kò ń ṣe àlàáfíà tó ń sọ yẹn ni wọ́n ń sọ. òye yìí o lè fẹ́ mú wá jẹ́ n ṣàlàyé ẹ̀ díẹ̀. èyí tó fẹ́ mú wá yẹn nígbà tó yọ sáwọn ọmọlẹ́yìn ẹ̀ ìyẹn ti di controversial issue after death. After what? After death. Pọ̀ bó ṣe wá di after death tó ó ti so pọ̀ pẹ̀lú ọ̀rọ̀ kan lókè. Mi ò ṣe túmọ̀ sí yẹn. Mo ní kò tiẹ̀. Mo kàn máa sọ ni. Mi ní kò tiẹ̀. Mo mọ̀ o, mi ní kò tiẹ̀. Mo fẹ́ kó wá sọ pé bí mo ṣe ṣàlàyé ẹ̀ kò rí bẹ́ẹ̀. Kò yé. Nígbà tó yọ sáwọn ọmọ ẹ̀yìn ẹ̀, tẹ́rù bà wọ́n. Ó wá sọ fún wọn wípé ẹ gba àlàáfíà. Àlàáfíà mi ni mo fi fún yín. Kì í ṣe bí ayé ṣe fún ni mo ṣe fún yín. Ṣé rí àlàáfíà tó ń sọ yẹn? Kò ṣe àlàáfíà aládé àlàáfíà tẹ́yìn ń sọ o. Rárá o. Mọ tó ń sọ ni. In tó ń sọ fún wọn tẹ́ bá farabalẹ̀ kabẹ̀ yẹn dáadáa ó ti papọ̀ mọ́ ìwé Luke chapter 10 verse 5 and 6 nígbà tó kọ̀mándì àwọn ọmọ ẹ̀yìn ẹ̀. àwọn méjìlá wọ̀nyí ni mo rán lọ sóde. àwọn méjìlá kọ́ ìwé wo Luke chapter 10 Luke chapter 5 no Luke chapter 10 náà ni. Ilékílé tí ẹ̀yin bá wọ̀. Ilékílé tí ẹ̀yin bá wọ̀. ó ní ilékílé tí ẹ̀yin bá wọ̀. kí ẹ̀yin kó kọ́kọ́ wí fún wọn níbẹ̀ wípé. first statement tó gbọ́dọ̀ jáde lẹ́nu yín sára àdúgbò yẹn ará ilé yẹn ni pé. àlàáfíà ni fún yín. ṣé ipá àlàáfíà tó sọ nìyẹn? kò ṣà pé ó wá gbé ìgbé ayé àlàáfíà. Jésù ò lè wá gbé ìgbé ayé àlàáfíà torí pé kò ní sinmi láti ìbẹ̀rẹ̀ tí tó fi dópin. kí ni ò jẹ́ kó ní sinmi? torí pé kì í ṣègbésí ayé àlàáfíà ló bá wá. torí pé ohun tó bá ń lẹ̀ ó kọjá tá à ń pè ní kó wá pẹ̀lú wọn pẹ̀lú àlàáfíà. tó bá jẹ́ àlàáfíà ni Matthew 23 ta kàlẹ́ kan láti verse 13 to 39. kí ni ọ̀rọ̀ àlàáfíà fún yín? kí mo ẹ̀ má ṣòwò ká kí ni ọ̀rọ̀ àlàáfíà ní í ṣe pẹ̀lú yẹn ẹ mú wá. ẹ fún mi ní ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ yẹn láti bẹ̀rẹ̀ tó fi dópin tó ní í ṣe pẹ̀lú àlàáfíà. àmọ́ bẹ́ẹ̀ ṣe wá pè lọ́mọládé àlàáfíà ọmọládé àlàáfíà kò síbi kankan ní Bíbélì o tí Jésù ti ẹ́fà pé ara ẹ̀ ní ọmọ aládé àlàáfíà. kàkà káwárí ibi tí Jésù ti pe ara ẹ̀ lọ́mọ aládé àlàáfíà èyí tá a wá bá pàdé ní nínú Luke chapter 12 verse 49 to 53. ìta bá pàdé nínú ìwé wo Luke chapter 12 verse 49 to 53. iná ni èmi wá fàn sí ayé. ó ní kì í ṣàlàáfíà ni mo mú wá o. Jésù wí fún wa wípé. Jésù sọ wípé. iná ni èmi wá láti fàn sí ayé. ó ní iná ni mo wá láti wá fàn sáyé. ẹ tẹ̀síwájú. kí ni èmi sì ń fẹ́. kí ló rò pé mo gbà lérò. bí a bá dá iná náà. nígbà tí iná yẹn wá bẹ̀rẹ̀ sí í jó. ẹ tẹ̀síwájú. ṣùgbọ́n. ó sọ pé. èmi ní bamtísì kan tí a ò fi bamtísì mi. mo ní bamtísímù kan tá ò fi bamtísímù mi. ara ti ní mi tó títí yóò fi parí. ìnira ni o ìnira ni bamtísì yẹn máa jẹ́ tí tó máa fi parí. bọ́ọ̀ kí n tó já sí ìnira tí ó máa fi parí ṣe wá túmọ̀ sí àlàáfíà. kẹ́ ẹ lè bá mọ̀ pàtàkì ọ̀rọ̀ tó fẹ́ sọ láàrin. kẹ́ ẹ lè mọ̀ bọ́rọ̀ yẹn ṣe tóbi tó. ó ní ìnira ni nǹkan yẹn máa já sí títí ó máa fi parí. ó wá ní pé. láti ní mi tó títí yóò fi parí o. ẹ tẹ̀síwájú. ẹ̀yin ṣe bí àlàáfíà ni èmi wá sí ayé. ẹ̀yin Christian
ẹgbọ́n tí Jésù wí ó ní ẹ̀yin ṣèbí àlàáfíà ni èmi wá fi sí ayé ẹ̀ ń pè é lọ́mọ aládé àlàáfíà ṣé ẹ rò pé àlàáfíà ni Jésù wá fi sáyé ni ṣé ẹ rò pé àlàáfíà ló wá fi sáyé ṣé n tẹ́ ń rò nìyẹn mo wí fún yín. Jésù ní òun sọ fẹ́yìn Kírísítẹ́nì o. bẹ́ẹ̀ kọ́. kí ló pé. bẹ́ẹ̀ kọ́. ó ní bẹ́ẹ̀ kọ́ kì í ṣe àlàáfíà nítumọ̀ ẹ̀yẹn o. ó lóun ò wá mú àlàáfíà sáyé bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ kọ́. ó ní bẹ́ẹ̀ kọ́. ó wá tẹ̀síwájú. kí aṣọ kúkú pé ní ìyapa. ó ní tí mo mú wá gangan ni pé ìyapa la lè pé àkọlé tá a lè fún un tó wá tí Jésù mú wá sáyé òun náà ni ìyapa. ìyapa irú èwo ni kí ni ìyapa yẹn túmọ̀ sí ẹ tẹ̀síwájú. nítorí láti ìsinsìnyí lọ. ó wá ní bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí láti ìsinsìnyí lọ o. ènìyàn márùn-ún yóò wà nínú ilé kan náà. àwọn márùn-ún á máa gbé inú ilé ẹyọ kan ṣo. tí a ò yẹ nípa. ẹ parí ẹ̀. mẹ́ta sí méjì. á ya nípa mẹ́ta á máa bá méjì ṣọ̀tá. mẹ́ta a máa bá méjì wọ́n á di ọ̀tá ara wọn èèyàn mẹ́ta a máa bá èèyàn méjì ṣe ọ̀tá Jésù ní tóun mú wá nìyẹn kóun wá dá ọ̀tá lẹ̀ láàrin èèyàn márùn-ún kí mẹ́ta kó máa bá méjì ṣe ọ̀tá ẹ tẹ̀síwájú. a ó ya bàbá nípa sí ọmọ rẹ̀. bàbá ó máa di ọ̀tá fún ọmọ ẹ̀ èyí tí Jésù wá ṣe láyé ni pé wá dá ọ̀tá lẹ̀ láàrin bàbá sí ọmọ. ẹ tẹ̀síwájú. àti ọmọkùnrin sí bàbá. á ya bàbá ọmọ náà máa di ọ̀tá bàbá ẹ̀ bàbá máa bọ́ ọmọ ṣọ̀tá ọmọ náà tún máa bá bàbá ẹ̀ ṣọ̀tá Jésù ní tóun wá ṣe nìyẹn. ìyá sí ọmọbìnrin rẹ̀. ìyá sí ọmọ obìnrin tó bí àwọn méjèèjì á jọ dọ̀tá ìyá máa bá ọmọ obìnrin ṣe ọ̀tá. àti ọmọbìnrin sí ìyá rẹ̀. ọmọ obìnrin náà á mú ìyá ẹ̀ lọ́tá. ìyá ọkọ sí ìyàwó rẹ̀. ìyá ọkọ a máa bá ìyàwó ọmọ ẹ̀ ṣọ̀tá. àti ìyàwó sí ìyá ọkọ rẹ̀. ìyàwó náà a máa bá ìyá ọkọ ẹ̀ ṣọ̀tá. ẹ wo ohun tó lòun wá ṣe o báwo ni lè ṣe túmọ̀ sí àlàáfíà ẹ̀yin Christian báwo ló ṣe túmọ̀ sí àlàáfíà ẹ lọ́mọ aládé àlàáfíà ọmọ aládé àlàáfíà. báwo ló ṣe túmọ̀ sọmọ aládé àlàáfíà nígbà téèyàn márùn-ún wà nínú ilé tí àwọn márùn-ún dọ̀tá ara wọn. ẹ bá ń parí fásitì yẹn gangan lùkù yẹn. ó sì wí fún ìjọ ènìyàn pẹ̀lú pé. irọ́ ẹ ti parí ẹ̀ irọ́. ìyá ọkọ sí ìyàwó rẹ̀. àti ìyàwó sí ìyá ọkọ rẹ̀. ókè ibi lùkù parí tiẹ̀ sí nìyẹn tó tọ́ ni ibi tí lùkù parí tiẹ̀ sí nìyẹn. bọ́ mo wá fẹ́ lu ọ̀rọ̀ kan nínú Matthew chapter 10 verse 34. Jésù ọ̀rọ̀ kan náà ni ó tún fi rinlẹ̀ níbí yìí ègé. ẹ má ṣe rò pé. ó ní àbí ẹ ń lọ rò ó wípé. àlàáfíà ni èmi mú wá sí ayé yìí. ṣé ẹ rò pé àlàáfíà ni mo wá fi sáyé ni. èmi kò rán àlàáfíà wá sí ayé yìí o. mi ò wá láti wá mú àlàáfíà sí ayé. bí kò ṣe idà. bí kò ṣe kí ni. idà ni mo mú wá. kí ló máa ń fi idà ṣe. wọ́n fi ń pààyàn ni. no. mo wá láti yá ọmọ. mo ń bọ̀ kírísítẹ́nì kan máa wò ó pé ṣé idà tó fi ń pààyàn ló pè é ni. idà bíbélì ló ń sọ. ṣé ńgbà tó ní káwọn ọmọ ẹ̀yìn ń lọ ra idà. ṣé bíbélì ló ní kán lọ rà. tó tí àwọn ọmọ ẹ̀ wọ́n yo àwọn ọmọ yẹn tò ṣì débi wípé wọ́n ta aṣọ wọ́n ta bàtà wọ́n ta gbogbo ohun tí wọ́n ní wọn ò lè ra nǹkan míì ju idà méjì péré lọ. idà méjì tí wọ́n rà yẹn ṣé bíbélì ni idà tí wọ́n lọ rà ẹni tó ń sọ ń bí o. idà tí Pétérù fi gé ọ̀kan lórí àwọn olórí àlùfáà etí ẹ̀ bọ́lẹ̀ ṣé bíbélì ló fi gé kì í ṣe báíbù o idà tó fi gé etí bọ́lẹ̀ ni tó sọ pé òun mú wá o ó wá ní àbí ẹ rò pé. ẹ má ṣe rò pé. ó ní àbí ẹ ń rò ó wípé. èmi wá rán àlàáfíà sí ayé. àlàáfíà ni mo wá fi sáyé. èmi kò wá rán àlàáfíà. mi wá láti wá rán àlàáfíà sáyé. bí kò ṣe idà. mo wá láti mú idà wá ni kí ló wá fẹ́ fi idà yẹn ṣe.
mo wá láti ya ọmọkùnrin ní ipa sí bàbá rẹ̀. mo wá ti dàbọ̀ àárín ọkùnrin àti ọmọ ẹ̀ ọkùnrin, mo wá yà wọ́n méjì. àti ọmọbìnrin ní ipa sí ìyá rẹ̀. ọmọbìnrin àti ìyá ẹ̀ mo wá yà wọ́n méjì. àti àyàmọ́ sí ìyá ọkọ rẹ̀. ìyàwó sí ìyá ọkọ mo pín wọn, mo sọ wọ́n dọ̀tá ara wọn. àwọn ará ilé ènìyàn sí ọ̀tá rẹ̀. àwọn ará ilé ènìyàn máa ṣe kí ni? sí ọ̀tá rẹ̀. wọ́n máa di ọ̀tá ara wọn. báwo ló ṣe wá túmọ̀ sí àlàáfíà pẹ̀lú kí ará ilé máa bára wọn ṣe ọ̀tá? ọmọ aládé àlàáfíà. èyí tó túmọ̀ sí wípé kò síbì kankan tí Jésù ti ever sọ pé ọmọ aládé àlàáfíà ni òun gbà tó wà láyé. mo kà á láti bìgínì Matthew tó fi dé Jọ́ọ̀nù ní orí tí Jésù sọ pé àlàáfíà ni mo wá ṣe kí ni mo wá mú wá sáyé. so èyí tó túmọ̀ sí wípé gbogbo ọ̀rọ̀ tí Isaiah sọ nínú Isaiah chapter 6 Isaiah chapter 9 verse 6 gbogbo ọ̀rọ̀ tó sọ kò tán mọ́ Jésù rárá. pàápàá. Jésù kò kọ̀nfàmù ẹ̀ póun ló ń bá wí, kò síbi kankan tó ti kọ̀nfàmù kankan nínú gbogbo ẹ̀. gbogbo tó bá dẹ̀ jẹ́ àsọtẹ́lẹ̀, ẹni tó ní àsọtẹ́lẹ̀ yẹn ó gbọ́dọ̀ kọ̀nfàmù pé ó ń bá òun wí. ẹ bá ń wo Isaiah chapter 61. Isaiah 61 verse 1 and 2. ta ló ń bá sọ̀rọ̀ ńbẹ̀? a máa kọ̀nfàmù ẹ̀. ẹ wá mú irú ẹ̀ wá fún mi. ẹ mú irú ẹ̀ wá níbi tí Jésù ti máa kọ̀nfàmù irú ọ̀rọ̀ yìí. ẹ tẹ̀síwájú. Isaiah 61. èmi ni Olúwa. ẹ tẹ̀síwájú. èmi ni Olúwa Jèhófà ń bẹ ní ara mi. èmi kọ́ ẹ wo tẹ̀ ń kà. ẹ̀mí. ẹ̀mí ni Olúwa. rárá. ẹ̀mí Olúwa Jèhófà ń bẹ ní ara mi. ẹ̀mí Olúwa Jèhófà ń bẹ ní ara mi. ẹ̀mí Olúwa Jèhófà ń bẹ lára mi. nítorí. ó wá nítorí. ó ti fi àmì òróró yàn mí. ó ti fi àmì òróró yàn mí. láti wàásù ìyìnrere fún àwọn òtòṣì. láti jẹ́ kí àwọn olòṣì gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. láti wàásù ọ̀rọ̀ Ọlọ́run fún àwọn tálákà, àwọn aláìní. ó ti rán mi láti ṣe. ó rán mi láti ṣe kí ni? láti ṣe ìwòsàn àwọn onírò ìbànújẹ́ ọkàn. ẹ tẹ̀síwájú. àti láti kéde ìdásílẹ̀ fún àwọn ìgbèkùn. àwọn tó dé mọ́nú túbú kan tú wọn lẹ̀. àti ìtúsílẹ̀ túbú. ẹ tẹ̀síwájú. fún àwọn òǹdè. àwọn tá a dé mọ́nú túbú kan tú wọn lẹ̀. láti kéde ọdún ìtẹ́wọ́gbà Olúwa. láti kéde ọdún ìtẹ́wọ́gbà Olúwa, ọdún ìtẹ́wọ́gbà Ọlọ́run. àti ọjọ́ ẹ̀san Ọlọ́run wá. láti tú gbogbo àwọn tí agbàwẹ̀ ní. láti tú gbogbo àwọn tí agbàwẹ̀ nínú. a tù wọ́n nínú. oyin tán. ẹ wo tó sọ yìí. Jésù kọ̀ǹfàmù ẹ̀ póun ló ń bá wí. níbo ni Jésù ti kọ̀ǹfàmù ẹ̀? ẹ bá ń wo Luke chapter 4 verse 16. Luke chapter 4 verse 16. ẹ rí ibi tó ti kọ̀ǹfàmù póun ni ó ń bá wí. ó sì wá sí Násárẹ́tì. Jésù wá sí Násárẹ́tì. níbi tí agbétọ́ dàgbà. níbi tí wọ́n ti tọ́ Jésù dàgbà. Násárẹ́tì ni wọ́n ti tọ́ dàgbà. kì í ṣe Násárẹ́tì náà bí sí o, bọ̀ ibẹ̀ ló gbé dàgbà. ìtumọ̀ ohun tí àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ fi ń jẹ́ Nazarene nìyẹn tí wọn kì í ṣe Christian. The reason why tí wọ́n ṣe ń pè wọ́n ní Násárẹ́tì, àwọn tó ń ṣe bí ara wòlíì ara Násárẹ́tì ni wọ́n ṣe pè ní Nazarene. kò yé yín sí Nazareth kì í ṣe Christ. kò yé àwọn àfáà náà tú wọn náà Christian ni àwọn ni Nọ̀sọ́rá, àwọn kọ́ ni Nọ̀sọ́rá ẹ̀ ń túkùtù lẹ̀ ń tú. ẹ̀ ń kó àwọn èèyàn sínú agolo ni tẹ́ bá ń tú Nọ̀sọ́rá sí Christian. ìlú tó ti wá òun ni wọ́n fi ń pè é. ìlú tó ti wá dẹ̀ ní Nazareth. ìlú tó wá ti wá yẹn ó wá tẹ̀síwájú ó wí pé ẹ ti sọnù. ó
ó sì wá sí Násárẹ́tì níbi àtẹ́tọ́ dàgbà. ó wá sí Násárẹ́tì níbi tó ta ti tọ́ Jésù dàgbà. bí iṣẹ́ rẹ̀ ti rí. bí ìṣe rẹ̀ ti rí. ó sì wọ inú sinagogu lọ ní ọjọ́ ìsinmi. ó bá wọnú sinagogu lọ lọ́jọ́ sátidé, kò ń ṣọjọ́ Sunday o. kò ń ṣe ọjọ́ Sunday. àwọn Róòmù, àwọn kèfèrí, àwọn Gíríkì, àwọn náà ní ọjọ́ Sunday, ọjọ́ tí wọ́n ń bọ oòrùn. ọjọ́ ìsinmi tọ́lọ́run fún àwọn ọmọ Ísírẹ́lì Sabbath day ni. ọjọ́ ìsinmi. ọjọ́ ìsinmi yẹn lọ́jọ́ Sabbath day. Sunday ọjọ́ kìíní ọ̀sẹ̀ ni. kódà Bíbélì gan confirm ẹ̀ pé ọjọ́ kìíní ọ̀sẹ̀ ni, ọjọ́ ọṣẹ́ ni lọ́dọ̀ àwọn ọmọ Ísírẹ́lì. kò ń ṣe ọjọ́ ìsinmi. ọjọ́ tó jẹ́ ọjọ́ ìsinmi according to Bible ọjọ́ Saturday ni. bẹ́ẹ̀ni. ó wá sí Jerusalem, ó wá sí sinagogu ní ọjọ́ sátidé lọ́jọ́ ìsinmi. ó sì dìde láti kàwé. ó wá dìde, ó wá fẹ́ ka ìwé. a ti fi ìwé wòlíì Àìsáyà fún un. ìbéèrè tí mo fẹ́ béèrè, wọ́n ní Jésù kàwé, ẹjọ́ ta ni tíṣà tó kọ́? wọ́n ló kàwé, ta ni tíṣà tó kọ́ Jésù níwèé? o ò lè rí yẹn nínú Bíbélì o. bọ̀ mo mọ tíṣà tó kọ́ ọ níwèé tí ò sínú Báíbù. o ò lè bá pàdé nínú Báíbù. ó lọ skul nígbà tó wà ní kékeré, ó lọ léèwé, wọ́n kọ́ níwèé, wọ́n kọ́ ní alifábẹ́ẹ̀tì. ìgbà tó ti wá kọ́ alifábẹ́ẹ̀tì ló ṣe mọ bá ṣe ń kọ́ bá ṣe ń kà á. ẹ ló wá òkè bóyá látọ̀run wá ni, àtọ̀run wá kọ́, ó lọ skul. Bíbélì ni ẹ máa wádìí ohun gbogbo dájúdájú kẹ́ẹ̀dì ti ṣe òdodo. lára òdodo tá a wá ni wípé Jésù lọ léèwé. o lè wá bí mi léèrè pé kí lórúkọ léèwé tó lọ o. o gbọ́, o lè bí mi léèrè pé kí lórúkọ léèwé tó lọ. ṣùgbọ́n tí mo fẹ́ lò ní pé Jésù wọnú sínágọ́gù, ó ṣe kí ni? ọjọ́ ìsinmi ó sì dìde láti ka ìwé. ó wá fẹ́ ka ìwé. a ti fi ìwé wòlíì Àìsáyà fún un. a wá gbé ìwé wòlíì Àìsáyà lé Jésù lọ́wọ́. nígbà tí ó sì ṣí ìwé náà. ìgbà tó wá ṣí ìwé wòlíì Àìsáyà. ó rí bí a ti gbé kọ pé. ó wá rí níbi tí wọ́n kọ ọ́ sí wípé. ẹ̀mí Olúwa ń bẹ lára mi. ṣe rí pé bó ṣe wà nínú Àìsáyà 61 verse 1 and 2 nìyẹn. ó ní ẹ̀mí Olúwa ń bẹ lára mi. nítorí tí ó ti fi àmì òróró yàn mí. ó ti fi àmì òróró yàn mí. láti wàásù ìrere fún àwọn òtòṣì. ṣe pé bó ṣe wà ń bẹ̀ nìyẹn. ẹ kà á parí ọ̀rọ̀ tó gbà yẹn ni mo fẹ́ lò. ó ti rán mi wá láti ṣe iṣẹ́ ìwòsàn. ẹ tẹ̀síwájú, mo ti àwọn ṣàlàyé ẹ̀. oníbànújẹ́ láti wàásù ìdásílẹ̀ fún àwọn ìgbèkùn. ẹ tẹ̀síwájú. oníranran fún àwọn afọ́jú. ó tẹ̀ sí. àti jọ̀wọ́ àwọn tí a pa lára lọ́wọ́. láti yọwọ́ lọ. láti kéde ọdún ìtẹ́wọ́gbà Olúwa. bó ṣe lọ nínú Àìsáyà 61 verse 1 and 2 nìyẹn o. ó ń ka ìwé yẹn lọ ní o. ó sì pa ìwé náà dé. lẹ́yìn ìgbà tó wá ka Isaiah chapter 61 verse 1 and 2 tán tó wá pa á dé. ó ṣe kí ni? ó sì tún rí fún ìránṣẹ́. ó wá gbé ìwé yẹn, ó gbé fún ìránṣẹ́. ó sì jókòó. ó wá jókòó. gbogbo àwọn tí ń bẹnu sinagogu sì tẹ́jú mọ́. wọ́n wá ń wò ó, ó mà kàwé wòlíì Àìsáyà kẹ. wọ́n wá ń wò ó, wọ́n tẹ́jú mọ́. ó sì bẹ̀rẹ̀ sí í fún wọn pé. ló wá sọ fún àwọn tó tẹ́jú mọ́ nínú sinagogu wípé. lónìí. ó ní lónìí yìí. ni ìwé mímọ́ yìí ṣẹ sí etí yín. ní ìwé yìí ṣẹ. ló ṣẹ létí yín. ìwé yìí ṣẹ lára mi létí yín nìtumọ̀ ẹ̀yẹn. so Jésù kọ̀ǹfàmù Isaiah 61 verse 1 and 2 nínú Luke chapter 4 verse 16. ìbò wa ni Jésù ti kọ̀ǹfàmù Isaiah chapter 9 verse 6 tó bá yẹ pé Jésù ló ń bá wí. àwọn ibi tó ti Jésù ti ta kò ó òun lèmi kó wáyìí. ìwọ wá fi hàn mí níbi tí Jésù ti kọ̀ǹfàmù ẹ̀ pé Isaiah 9:6 o ìkan nínú àwọn ọ̀rọ̀ yẹn o ó ṣẹ mọ́ mi lára, ìyẹn ni màá tó gbàgbọ́ pé tó ń sọ òdodo ni. ṣùgbọ́n tá a bá rí ibi tí Jésù ti kọ̀ǹfàmù ẹ̀ pé bóyá òun ni Ọlọ́run alágbára ni o, ọmọ aládé àlàáfíà ni o, kánsẹ́lọ̀ lòun ni o, àbẹ́niwọ̀n tá a bá ti wá rí tó jẹ́ pé gbogbo tí mo kà á lẹ́yìn nìkan la rí tó endorse definitely àjẹpá Isaiah 9:6 kò bá Jésù lọ. pàápàá.
tí ò bá ti wá bá Jésù lọ ẹ yé dá ẹ̀ṣẹ̀ kẹ́ má máa pe Jésù ní Ọlọ́run. gbogbo ẹ̀yin tẹ́ bá wa ṣí ètò yẹn ẹ ní pàdánù ọmọláyé àti lọ́run. Ọlọ́run ó sì máa ṣí ẹ oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó tó báyìí fún bí ó ti rí nù bí akil ayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm.